ògo ní fún Olúwa lókè ọ̀run. Hallelujah. Ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Ọlọ́run àgbáyé gbogbo ẹ̀dá alààyè agbọ́ga yan lógo fúnra ọ̀fẹ́ lánàá tó fi fún wa lónìí. Olúwa gba ọpẹ́ wa. Àjẹ́ ọlọ́jọ́ òní a fẹ́ lọ sínú ọ̀rọ̀ rẹ. Ọlọ́run ìyanu wa darapọ̀ mọ́ wa, má fi wá sílẹ̀, má kọ̀ wá sílẹ̀. Ọ̀rọ̀ náà tá a fẹ́ sọ lónìí, Olúwa jẹ́ kó lè máa ti ọ̀dọ̀ rẹ là ṣẹ̀ṣẹ̀ wá. Gbọ́ àdúrà wa Ọlọ́run Jésù Olúwa wa. Àmín. Ǹjẹ́ kí a má sì gbára wa lásìkò mú kí wa pé a kú ojúmọ́ òní o. Àdẹ̀kù múra lẹ́ńtìn sísìn. Olúwa darapọ̀ mọ́ wa. Olúwa mú àbẹ̀rẹ̀ mú àlàjá o. Ǹjẹ́ a fẹ́ lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run láti gbára wa níyànjú ní kúkúrú. Ohun tí a ó fi bára wa sọ̀rọ̀ lórí náà láàárín nínú ìwé Mátíù, ìrere ti Mátíù orí 6. A bẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti ẹsẹ̀ 9. Tó wí báyìí pé báyìí ni nítorí náà báyìí ni kí ẹ̀yin máa gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ. Kí ìjọba rẹ dé, ìfẹ́ tìrẹ ní ká ṣe lé ayé bẹ́ẹ̀ ni lé ọ̀run. Ohun tí a fẹ́ bẹ́ẹ̀ ni lé ayé. Ohun tí a fẹ́ bára wa sọ lónìí òun ni kókó ọ̀rọ̀ wa tòní ni ìfẹ́ tìrẹ ní ká ṣe lé ayé. Ìfẹ́ tìrẹ ní ká ṣe bíi ti ọ̀run bẹ́ẹ̀ ni bọ́n ṣe ń ṣe lọ́run bẹ́ẹ̀ ni wọ́n káwá òṣèlú láyé. Ǹjẹ́ mo rọ̀ wá ní orúkọ Ọlọ́run, ìgbóhùngbọ́ ó sàn ju ẹbọ rírú lọ. Kí a ṣe ìfẹ́ Ọlọ́run. Ǹjẹ́ tí a bá wò dáadáa, Jésù fi àpẹẹrẹ lélẹ̀ náà fún ara rẹ̀. Ó sọ wípé nígbà tí wọ́n fẹ́ pa á nígbà yẹn fún ara rẹ̀, nígbà tí wọ́n fẹ́ pa á, ó lọ gbàdúrà mú àwọn ọmọ ẹ̀yìn 3 dání lọ sí orókè, ó lọ gbàdúrà ní aginjù. Pẹ̀lú náà ti jáde wípé ó ní àgbo ìbálẹ̀ rẹ̀ ń kọjá. Ó ní ṣùgbọ́n ìfẹ́ ti Ọlọ́run, ìfẹ́ yẹn ló sọ, ìfẹ́ ti Ọlọ́run ni kó ṣe. So ẹ̀ẹ̀mejì ló sọ ọ̀rọ̀ yẹn. Ó ní ṣùgbọ́n ìfẹ́ Ọlọ́run ni kó ṣe. Tí a bá wo ọ̀rọ̀ yẹn dáadáa, ó ṣe ìfẹ́ Ọlọ́run, kò ṣe tinú ẹ̀. Bẹ̀tì ní ọkàn rẹ̀ ni pé ó fẹ́ nínú ọkàn ara ẹ̀, ó ń fẹ́ kágo yẹn rí òun kọjá, ṣùgbọ́n ó ní ìfẹ́ ti Ọlọ́run ni kó ṣe. Tí a ní nínú wa tó ń ṣe ìfẹ́ Ọlọ́run láyé òde òní, nínú àwa ènìyàn tó Ọlọ́run dá, tààrẹ nínú wa tó ń ṣe ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ ara wa là ń ṣe láti tẹ́ ọkàn ara wa lọ́rùn. Ẹ jẹ́ fi àpẹẹrẹ kan lélẹ̀. Nígbà tí Ọlọ́run rán Sámúẹ́lì sí Sọ́ọ̀lù láti fi jọba, ó fi jọba tán. Then ó wá tá àkókò kan, Ọlọ́run á rán Sámúẹ́lì sí Dáfídì fún sí Sọ́ọ̀lù pé lọ sọ fún òun pé kó lọ pa àwọn ará Amálẹ́kì run pátápátá torí ìwà ìbàjẹ́ tó ń hù sí àwọn ọmọ Ísírẹ́lì nígbà rẹ̀. Nígbà tí Sámúẹ́lì dọ̀dọ̀ Sọ́ọ̀lù tó sọ fún, tó jíṣẹ́ fún, lóòótọ́ ó gbòǹgbọ́, ó kó àwọn ọmọ ogun jọ, bó ṣe kó àwọn ọmọ ogun jọ, wọ́n dẹ̀ lọ sí Amálẹ́kì, wọ́n lọ pa àwọn ará Amálẹ́kì run, wọ́n pa pátápátá. Ṣùgbọ́n ó wá dá ọba wọn sí ó dá ọba wọn sí, kò pa ọba wọn. Ní ìwé Sámúẹ́lì láti rí yẹn, Sámúẹ́lì kìíní. Ó dá ọba sí, kò pa ọba. Ó wá ṣa àwọn àyò màálù, kẹ́tẹ́kẹ́tẹ́ àti àwọn ẹran tó dá ṣáṣá wọn. Ó kó àwọn yẹn padà wá sí orílẹ̀-èdè rẹ̀, kò pa wọ́n, kó wọn wá sílé. Nígbà tó wá délé, ó wá kó wọn sínú ọgbà wọn. So ìyẹn láti máa pa àwọn yẹn, wọ́n fẹ́ máa jẹ. So Sámúẹ́lì wá lọ sí ọ̀dọ̀ ẹ̀. Nígbà tó débẹ̀ ló gbóhùn àwọn ẹran kọ̀ọ̀kan, àwọn bàkàṣẹ dún, àwọn àgbò màálù dún húhú. Ó wá débẹ̀, ó wá pe Sámúẹ́lì, ó wá pe Sọ́ọ̀lù pé gbọ́ kí ni ń ṣẹlẹ̀ nínú ọgbà rẹ̀ yìí. Àwọn ní wọ́n ti ṣiṣẹ́ tó lú aràn wà, àti lọ pa gbogbo wọn, ṣùgbọ́n a mú ọba wá àti àwọn ẹran lálẹ́ afẹ́fẹ́ ẹran yẹn rúbọ fún Olúwa ni. Ó ṣàṣìfẹ́ inú ẹ̀. Sámúẹ́lì wá sọ pé ṣé wọ́n rán ẹ pé kó lọ mú ẹran wá ni àbí wọ́n ní gbogbo ohun tó bá ń mí nígbìmọ̀ ni kó pa pátá, kó pa á run. Ṣùgbọ́n kí ni mo fẹ́ fàyọ ni wípé nọ́rọ̀ yìí, Sámúẹ́lì ṣe ìfẹ́ inú ẹ̀ àbí Sọ́ọ̀lù ṣe ìfẹ́ inú ẹ̀? Ìfẹ́ inú ẹ̀ ló ṣe, kò ṣe ìfẹ́ Ọlọ́run. Ó ṣe ìfẹ́ inú ẹ̀, ó kó kò gba àwọn Ọlọ́run gbọ́, ó kó àwọn ẹran wálé, ó mú ọba wọn, ó mú wọn wálé, kò sáà pa wọn jẹ, ọmọ wálé. Sámúẹ́lì wá sọ pé ṣé ó wà tọ́ kó ṣèfẹ́ inú ẹ̀? Ẹ máa wo ohun tó ṣẹlẹ̀ sí o. Sámúẹ́lì wá sọ fún pé ohun tó Olúwa sọ nìyí o, nítorí pé ó ṣèfẹ́ inú rẹ̀, àti kọ̀ ẹ́ ní ọba. Ẹni tó Olúwa kọ̀ ọ́ ní ọba,
ẹni tó jẹ́ pé ó gba àwọn Ọlọ́run gbọ́, ohun tó Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ tó Ọlọ́run nífẹ̀ẹ́ sí tọkàntọkàn tinú Ọlọ́run dùn sí gan-an láti fi jẹ ọba. Ṣùgbọ́n nítorí pé gbólóhùn pé ó kọ ohun Ọlọ́run, ó ṣèfẹ́ inú rẹ̀, torí ó sọ ní kí ìjọba rẹ̀ dé ìfẹ́ tirẹ̀ ni kí a ṣe, ìfẹ́ tirẹ̀ ni kí a ṣe. Wọ́n sọ pé ìfẹ́ ti Ọlọ́run ni kí a ṣe, ṣùgbọ́n ó ṣèfẹ́ inú tiẹ̀ bí ti ọ̀run àti bẹ́ẹ̀ ni ilé ayé bí wọ́n ṣe ń ṣe lọ́run àti bẹ́ẹ̀ ni ká ṣe láyé. Ṣùgbọ́n ó ṣèfẹ́ inú rẹ̀. Jésù, mo ní Jésù fi àpẹẹrẹ lélẹ̀ fún wa. Jésù gangan fún ara ẹ̀ nígbà tí wọ́n fẹ́ pa á, tó dójú ikú, tó fẹ́ kú, ó rò pé àti kú ṣòro, kéèyàn dédé gbé ara ẹ̀ lẹ́ẹ̀kan pa á. Ó ní bàbá àgọ́ ìbálẹ̀ rẹ̀ mi kọjá. Ṣùgbọ́n ó tún rò padà pé ó ní bàbá ìfẹ́ tẹ̀ ni kò ṣe o. So ó ṣe fẹ́ ǹjẹ́ lé ní ìsìn bá ta bá fojú inú wò ó, ta bá tẹ̀ wò dáadáa láti pé orúkọ kan ṣoṣo tá a fi ń béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run ò ju orúkọ Jésù, nítorí pé ó ṣèfẹ́ Ọlọ́run, ó sì gbóhùn Ọlọ́run gbọ́. Ọlọ́run sì wá ó dé ní adé ìyè. Bàbá ìfẹ́ tẹ̀ ni ká ṣe lé ayé. Ẹ jẹ́ á ṣe ìfẹ́ Ọlọ́run o, ká má máa ṣèfẹ́ ara wa, ká má máa rí pé tinú mi ni màá ṣe, tinú mi ni màá ṣe, tinú mi ni màá ṣe yẹn máa pààyàn lára. Ó máa mú yàn gba ohun tí ó yẹ kó gbà látọ̀dọ̀ Ọlọ́run. Nítorí náà mo rọ̀ wá lórúkọ Ọlọ́run, ẹ jẹ́ á ṣe ìfẹ́ Ọlọ́run. Oríṣiríṣi la lè fi ṣe example fún wa. Ọba Nebukadnesari òun náà ṣe irú ẹ̀. Ó pera ní kò sẹ́ni tó dàbí tiẹ̀ ní gbogbo ayé. Ẹni tí Ọlọ́run dá lọ́lá tó fi ọlá kẹ́ tó fi ọlá kẹ́. Ṣùgbọ́n ó pe ara rẹ̀ ní òun kò sẹ́ni tó lè mú òun. Ó ṣèfẹ́ inú rẹ̀ nígbà tó ó lọ ya ère tó ní kí àwọn èèyàn máa forí balẹ̀ fún òun. Ó sọ̀rọ̀ àdọ́ Ọlọ́run. Ṣùgbọ́n Ọlọ́run fi àjùlọ hàn, yọ kó lóró yọ, ọ̀run lọ sínú igbó, sọ́dọ̀ ẹranko ìgbẹ́, Ọlọ́run bá ẹranko ìgbẹ́ jẹ́. Nítorí náà mo rọ̀ wá, ẹ má jà tàpá sí ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ já máa ṣèfẹ́ Ọlọ́run. Ìfẹ́ Ọlọ́run ṣe pàtàkì nínú ayé àwa ènìyàn. Ìfẹ́ Ọlọ́run ni pé ká máa rò ó ká tó ṣe é. Ká rò ó, ohun tó Ọlọ́run ní ká ṣe, ohun tó Ọlọ́run ní òun fẹ́ ká ṣe, ká má ṣe láti ṣe ẹ̀ṣẹ̀ ni. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣe ìfẹ́ inú ẹ̀, ó ń fa ègún sórí ara ẹni. Inú Ọlọ́run ò lè dùn sí. Tá a bá ń ṣe ìfẹ́ inú wa, inú Ọlọ́run kò lè dùn sí wa. Ṣùgbọ́n tá a bá ń ṣe ìfẹ́ Ọlọ́run, inú àwa gan máa dùn, ọkàn àwa gan máa balẹ̀, nítorí pé à ń ṣe ìfẹ́ Ọlọ́run. Ìgbọràn sàn ju ẹbọ rírú lọ. Téèyàn bá ti ń ṣe ìfẹ́ Ọlọ́run, ọkàn rẹ̀ á máa balẹ̀, nítorí pé Ọlọ́run á máa mí sí, Ọlọ́run á máa darapọ̀ mọ́, Ọlọ́run ò ní fi sílẹ̀. Ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣe ìfẹ́ inú rẹ̀, tó ń rìn lọ́nà ẹ̀mí Ọlọ́run á fi oníyẹn sílẹ̀, nítorí pé ìwà rẹ̀ ti yàtọ̀ pátápátá. Nítorí pé inú Ọlọ́run tẹ̀lé dùsúrú ẹni bẹ́ẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ń pè kóhun gbọ́n lójú ara, tó ń jẹ́ pé ìfẹ́ tẹ ẹnìkan, ohun tó bá fẹ́ ṣe náà bẹ́ẹ̀ náà ni, tí ò fi tọ̀ Ọlọ́run sí, tí ò rò ó pé Olúwa sọ pé ìfẹ́ òun ni ká máa ṣe o. Ẹ wo ìjọba wa ní orílẹ̀-èdè ńsìn. Wọ́n ń gbọ́ pé èèyàn ń kú lọ, gbọ́mọ ń gbọ́mọ, wọ́n gbé àwọn èèyàn, wọ́n ń gbọ́ wọn fi tí wọ́n ń gbọ́. Ṣùgbọ́n wọ́n mọ̀nà tó lè gbà tó lè fi mú jọ àwọn èèyàn lọ́wọ́ nínú oko kidnapper. Ṣùgbọ́n wọn ò ní ṣèfẹ́ inú wọn náà fẹ́ ṣe, torí pé òun kọ ọ̀rọ̀ jọ láàmẹ́rin tó ń nà ìsí. Nítorí náà ẹ já ṣèfẹ́ Ọlọ́run, ẹ já fi ìbẹ̀rù kún. Bíbélì wípé ìbẹ̀rù Ọlọ́run ní ìpìlẹ̀ ṣọgbọ́n. Tí a bá dẹ̀ wo ẹsẹ̀ wúrà ta kàlé ni ẹ rí i pé ìbẹ̀rù Olúwa àti ìfẹ́ Ọlọ́run ìyá kan ló gbé àwọn méjèèjì, wọ́n jọ rìn pọ̀ ni. Nítorí pé gbogbo ẹnikẹ́ni tó bá máa ṣèfẹ́ Ọlọ́run á fi ìbẹ̀rù Ọlọ́run kún ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́run máa ní pé ká má ṣe báyìí. Ọlọ́run máa ní ká má ṣe báyìí. Ó ti ń fi ìbẹ̀rù Ọlọ́run kún ọ̀rọ̀ rẹ̀ nìyẹn. Ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣe ìfẹ́ inú ẹ̀, láéláé kò sí ètò kan, kò sí ìbẹ̀rù nínú ẹ̀ nìyẹn. Nítorí náà mo rọ̀ wá ní orúkọ Ọlọ́run, ẹ jẹ́ ká máa fi ìfẹ́ Ọlọ́run hàn, ká máa fi ìbẹ̀rù Ọlọ́run kún ọkàn wa, ká lè máa rántí àti ṣe ìfẹ́ rẹ̀. Nítorí náà gbogbo bá ṣe ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí, ẹ jẹ́ ká máa fọkàn balẹ̀ gbọ́, ká máa fetí sí, ká máa sì máa fọkàn rán ọ̀rọ̀ náà lọ, ká máa fọkàn bá ọ̀rọ̀ Ọlọ́run náà lọ, wípé kí a máa ṣe ìfẹ́ Ọlọ́run. Nítorí pé ìfẹ́ Ọlọ́run ṣe pàtàkì nínú ìgbé ayé ọmọ ènìyàn. Tí ẹ bá ti ń ṣe ìfẹ́ Ọlọ́run, ó rántí ìbẹ̀rù Ọlọ́run ni. Nítorí pé ìbẹ̀rù Ọlọ́run ní máa mú kéèyàn ṣe ìfẹ́ Ọlọ́run. Gbogbo ẹnikẹ́ni tí ò bá ti ní ìbẹ̀rù Ọlọ́run kò lè ṣe ìfẹ́ Ọlọ́run, nítorí pé kò ní sí ìbẹ̀rù Ọlọ́run nínú rẹ̀. Ìfẹ́ inú ẹ̀ ni ó máa ṣe lákòótán. Ṣé mo wípé àsìkò ìgbà lẹ́ǹtì tá a wà yìí, mo bẹ̀ wá kẹjá máa rántí ọ̀rọ̀ Ọlọ́run tá a kà yìí.
wípé bàbá ìfẹ́ tirẹ̀ ní ká ṣe ní bá ṣe ń ṣe lọ́run náà ní ká ṣe láyé. So ẹ jẹ́ ká rántí nítorí gbogbo ẹnikẹ́ni kódà kó gba 90 days white fasting, kó gba wẹ̀ àádọ́rùn ọjọ́, kó gbà láì ṣe ìfẹ́ Ọlọ́run, kó má ṣe ìfẹ́ Ọlọ́run. Tó bá gba gbogbo àwẹ̀, kó gba bíríbírí pàápàá méje, kó tẹ̀ gba bíríbírí 40 ọjọ́ láì ṣe ìfẹ́ Ọlọ́run. Kò ṣiṣẹ́ o, kò sí nǹkan kan bẹ́ẹ̀ láì ṣe ìfẹ́ Ọlọ́run. Asán ni gbogbo ẹ̀ níwájú Ọlọ́run. Nítorí náà nínú àwẹ̀ tá à ń gbà gan, ẹ jẹ́ ká rántí láti rìn nínú ọ̀rọ̀ Ọlọ́run ká lè máa ṣe ìfẹ́ rẹ̀. Pàtàkì jùlọ ni pé ká máa ka Bíbélì nígbà gbogbo kí ọ̀rọ̀ Ọlọ́run kó bá lè máa gbilẹ̀ nínú wa, kó lè máa rán wa létí àti lè máa ṣe ìfẹ́ rẹ̀. Mo sọ pé ìfẹ́ Ọlọ́run ní ká ṣe láti ìfẹ́ tirẹ̀ ní ká ṣe láyé bíi ti ọ̀run. So ẹ jẹ́ ká fi ìbẹ̀rù Ọlọ́run kún ká lè ṣe ìfẹ́ Ọlọ́run láyé. Tá a bá ń ṣe ìfẹ́ Ọlọ́run, gbogbo àwẹ̀ tá a gbà, gbogbo ẹ̀ pátápátá yóò ṣe Ọlọ́run àfààní gbọ́ tiwa. Mo bẹ̀ wá ní orúkọ Jésù, ẹ jẹ́ ká ṣe ìfẹ́ Ọlọ́run o. Ẹ jẹ́ ká rìn nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run á gbọ́ àdúrà wa. Àṣẹ Jésù Olúwa wa. Àmín.